ẹ̀yin ọmọ ìyá mi mo kí yín ní gbogbo bíkíbi tí ẹ bá wà. Gẹ́gẹ́ bí nǹkan tá a ti máa ń sọ fún yín ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà sẹ́yìn. A ní tó bá ti ìyà bá ti pa yín lórí, ẹ̀yin ọmọ Nàìjíríà, gbogbo ọmọ Nàìjíríà ni mo bá wí, kì í ṣe Yorùbá nation nìkan lélẹ́yìí. Tí ìyà tí ìjọba Nàìjíríà fi tí wọ́n fi ń jẹ yín tó bá ti pa yín lórí, a máa mọ̀. Bẹ́ẹ̀ ni ẹnì kọ̀ọ̀kan ò nídìí láti sọ fún nǹkan tó yẹ kẹ́ ṣe. Ṣé àyè ń pè ń ṣàkíyèsí ẹ ń wò pé ariwo wa ti ń pọ̀ jù, ariwo wa ń pọ̀ jù, ariwo wa ń pọ̀ jù. Wọ́n kàn ń pariwo ẹnu ni. Ìyà bá ti pa yín lórí, kò sẹ́ni tá kọ́ yín. Ẹ wo iṣẹ́ kí ń wo news ní ẹ wo kan tó ń ṣẹlẹ̀ lórí social media ni. Ṣé kẹ́ máa ṣe nonsense? Ẹ wo nonsense tí Nàìjíríà ń ṣe lórí social media, àwọn especially àwọn youth, àwọn obìnrin tó bá ti lọ́yàn ńlá ń sìn kó lọ máa make owó lórí social media ló kù. Àwọn stupid thing lẹ́ ń lo social media fún. Nǹkan tó yẹ kẹ́ ẹ gbájúmọ́ ẹ ò gbájúmọ́. Àti jẹun dìnira, wọ́n sọ yín dolóṣó, kò ká yín lára. Gbogbo àwọn ọmọ ọkùnrin ló ti da yahoo, wọ́n ti join kidnappers, wọ́n ti join àwọn agbódegbà, àwọn tó ń fún àwọn ajínigbé tó ń fún wọn ní information. Gbogbo ẹ̀ làwọn ọmọ yín ṣe kiri. Ẹ̀yin ọ̀dọ́ Nàìjíríà ẹ dákẹ́ ẹ ń wò, ẹ bá gbé ọgbà wọn lẹ̀ gbé dá. Very dark man tó ń jà fún àwọn èèyàn, àwọn tó ń jà fún ẹ̀tọ́ àwọn ọmọ ènìyàn káàkiri, òun ni wọ́n ti arrest yẹn. Mo ní tí ìyà bá ti pa yín lórí, kò sẹ́ni tá sọ fún yín. Nígbà tí ẹ ṣe nǹkan tó yẹ kẹ́ ṣe, you will do the needful. Gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà pàpàtà, you will shut down everywhere. Tinubu máa mọ̀ tí ìyà tán fi ń jẹ yín bá ti pa yín lórí, gẹ́gẹ́ bí nǹkan tí arábìnrin sọ nínú fídíò tí mo fẹ́ fi hàn yín. Ẹ má jẹ́ kí sọ̀rọ̀ gùn, ẹ jẹ́ ká lọ sókè lọ́hùn. Anyways, let me just go straight to the point. This is to the president of Nigeria, Bola Ahmed Tinubu. You are still the president because Nigerians are not tired yet. When Nigerians are genuinely tired of this frustration, you go know. Forget what they talk about you. I know you are smart. And I know you will know. When Nigerians are genuinely fed up with the frustration, with the pains, with the hunger, with the insecurity, and people are genuinely tired. Tinubu, you will know. Reps will not save you. Senate will not save you. Police will not save you. Even these governors defecting, it gonna be child's play. I be one do now for Edo State. Everybody sits at home. Enough fit. All of you will know that we are fed up. See, you people can do all you want. Be sure that Nigerians are not yet tired. My friend has a flight to catch from Lagos to UK tomorrow, so she had to leave Benin today so that modalities and the rest. Tell me why she reached airport with her 2 children. They say may they go as back and they are protesting. The constant confusion of what do we do that you people put Nigerians on. When they are tired, you will know. Oh yeah, now go enter road, everybody is fasting. But because of the level of insecurity, the same today now I see this Kogi clip. People, passengers are waiting for kidnappers to be true. When Nigerians are ready, you will know. Even the Nigeria itself, we know. Tell me where an agency like Nimet will be protesting. An agency as sensitive as Nimet. For those of you that don't know what it is, that's Nigeria Meteorological Agency. They're in charge of climate, weather. Pilots, good, the climate, they come and they go. Tell me why something that sensitive is being handled like child's play. You people had meeting with them since January, I think 28th. Till now, everything you people agreed you've not done. Who go suffer? Citizens that pays for flight through their nose that will be grounded. When Nigerians are ready, we will know. How useless are you? You are so useless that an agency like Nimet is protesting. What they are probably asking is peanuts from the billions you people steal. Festus Keyamo, I pour spit for your face. Not be in charge of aviation. I pour double spit, 30 liters of spit for your face. When Nigerians are ready, all of you, we know. Why am I even shocked? You are so useless that at some point doctors were protesting. Doctors, lifesavers, we are protesting. You are so useless at some point police were planning to protest. Police is only in Nigeria you hear such things. You are so useless that ASU protest is now a ritual every year.
revoir. When Nigerians are ready, God keep me to that day. When Nigerians are ready, all of you will know. Oh, you are decamping. You are decamping. You think 2027 is about political parties? It's about you, Tinubu, and poverty. It's about you people, APC, and the Nigerian people. Before then, if we ready, say we don't ready, all of una go know. Ṣẹ́gbọ́n tí arábìnrin yẹn sọ, ṣé rí bó ṣe ń fọná sójú tó ń fọná sẹ́nu kọ́kọ́kan. Irú àwọn obìnrin tá à ń wá lélẹ̀, àwọn akọni obìnrin tó dáńtọ́ lẹ́nu. Ṣé gbọ́ bó ṣe ń sọ̀rọ̀? Ẹ gbọ́ bó ṣe ń sọ̀rọ̀ lóhùn rárá, pẹ̀lú ìkanra tìkanra tó fi ń sọ̀rọ̀. Ṣùgbọ́n àwọn obìnrin táwa ní nílẹ̀ Yorùbá, káwọn guest wa, ẹ lọ sórí Facebook, ẹ lọ sórí àwọn reels lórí Facebook, ẹ lọ sórí TikTok, kọ́ lọ máa ṣó ọyàn, kọ́ lọ sí party, kọ́ ṣe àwọn tí wọ́n wà responsible, àwọn celebrity wa nílẹ̀ Yorùbá, ẹ lọ wò wọ́n ní party tó ń ṣe ní last time, ẹ lọ wò nǹkan tó ń ṣe. Look at them, àwọn shameless people, idiot. Tó bá ti lọ́yàn sí kó lọ sample ẹ̀, okay, èlò ni wọ́n fún ẹ bó ṣe sample ọyàn ẹ. Party tó lọ expose sí ara ẹ tó useless ara ẹ ló gbà bọ̀ ńbẹ̀. Ẹ wo bí ìyà ṣe ń jà àwọn èèyàn. Ẹ bọ́ sí títì, ẹ shut down Nigeria. Shut down Nigeria once. Ẹ bọ́ sí títì, ẹ lock everywhere. Ẹ bọ́ síta, ẹ gbé kòkó, ẹ máa dáná, ẹ gbé bẹ́ẹ̀dì sí títì, ẹ máa sùn síbẹ̀. Ẹ shut down everywhere, every part of Nigeria. Mélòó náà fẹ́ pa? Àwọn tó fẹ́ wá pa yín ṣáwọn náà ò lẹ́bí nínú yín ni. Wọn ò ní ẹbí nínú àwọn ará ìlú. Tọ́n bá rí èrò tó pọ̀ rárá tèrò lọ rẹ ẹ̀wù rally tọ́n ṣe ní Burkina Faso, ẹ lọ kọ́gbọ́n náà. Are you not watching all this thing? Are you not watching all this video? Ẹ̀wù rally tọ́n ṣe, ẹ̀wù nǹkan tọ́n ṣe ní Burkina Faso. Who are them? Kí ni Burkina Faso lẹ́gbẹ̀ẹ́ yín ní Nàìjíríà? Tí ẹ lè bọ́ síta kẹ́ ṣe kan tọ́n ṣe ńbẹ̀. Tẹ́ jẹ́ kí ìjọba Nàìjíríà kan sọ yín dáradára. Ìjẹ́ ẹ ti gbọ́? Wọ́n fẹ́ shut down Facebook and Instagram in Nigeria now. Very soon, they will shut it down. Àwọn sọ pé olóòótọ́ ìlú náà ló ṣìkà ìlú. Olóòótọ́ ìlú ló ṣìkà ìlú. Nígbà tó lóyè Igboho jáde, how many people support him? I will continue to mention this man's name. I will continue to mention his name. Nítorí pé ó ṣe ohun táwa ń fẹ́, òun la ṣe dúró ti pé sẹ́ẹ̀ ojú òní tiẹ̀ wò bàbá yìí tó fẹ́ gba àwọn ìran ẹ̀ kúrò lóko ẹrú. Ìyà ò jẹ wá níbi táwa wà. Iná wà 24/7. Wọ́n mú náà wá lọ ní last week níbi báyìí ibi iṣẹ́ ni mo wà. All over the Spain, iná lọ pí. Wọ́n mú náà lọ. I'm part of Portugal. Wọ́n mú náà lọ. Ìgboro dàrú ni. How many hours náà fi mí náà lọ? Ìgbà how many times náà ti fún yín níná ní ìwọ tó ń wò mí láàárọ̀ tó wà nínú Nàìjíríà? How many times you enjoy electricity just 24 hours? Come and tell me here. How many times you enjoy electricity just 24 hours without taking it? Come and tell me. Wọ́n mú náà lọ for just how many hours ní bá gbogbo ìlú dàrú ni mo ń sọ fún yín. Gbogbo everywhere dàrú. Àwọn tí wọ́n ní ìkọ̀kan lẹ́gbẹ̀ẹ́ yín wọ́n gbáyé gbádùn. Àwa rẹ́ni kọ̀kan tó jẹ́ akọni kó tẹ̀fẹ̀. Ẹ̀sùn kí ló ń ṣẹlẹ̀ yín ènìyàn ẹ̀yin ọ̀dọ́ ilẹ̀ Nàìjíríà kí ló ń ṣẹlẹ̀? Ẹ bá wa share fọ́nrán yìí káàkiri. Gbogbo ẹ̀yin silent watcher tó jẹ́ pé a lè rí comment yín. There is no support ẹ ṣe kẹ́kọ̀ọ́ wò wá kẹ́dẹ̀ gbé kúrò ńbẹ̀. Ọ̀rọ̀ tá a sọ lé ní mo rò pé ó yẹ kẹ́ rí nǹkan kan dì mú ńbẹ̀. Fún ìdí èyí, ẹ má ṣaláì má share. Àwa bí láti wá búyàn àbí láti wá bá anybody jà. Kò sí èyí tó kàn wá láti pé kí èmi àti ìwọ tó ń wò mí kájọ kúrò lóko ẹrú àtàwọn ọmọ wa tó ń bọ̀ lẹ́yìn. Kí làwọn ọmọ wa fẹ́ sọ nípa èmi àti rẹ pé a jà fún wọn? Ẹ jẹ́ ká jà fún ìran wa ká bọ́ kúrò lóko ẹrú. Eléyìí ti pọ̀jù. Àná orí mi fẹ́ yí ọlọ́mọ ẹ̀ kí orí ẹ̀yàn yí àfìgbà tó jẹ́ pé wọ́n sẹ̀tì ẹ̀ sílẹ̀ fún mi. Mo wá wò ṣé kí n ṣàfiṣe lọ́rọ̀ mi. Oṣù bá ti parí bí lè different course
different course. Mi ò ní any other way to earn money than my salary. Wàá send sílẹ̀ kóṣù tó dé 15 of the month. Owó ti tán lọ́wọ́ èèyàn. Ṣé ẹ fẹ́ dá àwọn tó ń pè wá tó ń béèrè owó lẹ́bi ni? Ṣé bí nǹkan tí ìjọba sọ wọ́n dà ni? Everybody bá wà okay, ta ló fẹ́ máa pè ẹnìkan fowó? Ṣó yẹ ká wà níbi tó yẹ tá wà at first place? Ibi tá wà lẹ́ni ní ìlú tá wà, ṣó yẹ ká wà? Ìlú wa kọ́ ló yẹ ká wà. Àbí mélòó lọmọ ìlú wọn tó wà ní ìlú wa tó ń ṣagbe kiri? Àwa tí a ní aṣọ tá ń wà kísà, tá ní ẹran tá ń jẹ egun. Ìyà ló ń jẹ wá. Àbí gbogbo owó tí a ń receive kì í ṣe bills náà fi ń gbà lọ́wọ́ wa ni. Nígbà tó bá receive salary 1,500 tó fi 1,200 tó lọ ní ọwọ́ ẹ̀ within 3 days tó parẹ́ mọ́ ẹ lọ́wọ́. Inú ìlú wọn kọ́nà gbogbo yẹn wọ̀. Àwa ọmọ onílé ọlọ́nà wọ́n sọ wá di rédèrèdè kiri. Ó yẹ kẹ́ dìde gbogbo ọmọ Nàìjíríà, ó yẹ kẹ́ dìde. You need to wake up. Wake up. Gbogbo ẹ̀yin tẹ́ wò wá tó ọ̀rọ̀ wa ò tí yé yín. Tọ́n bá pè fún rally ẹ jáde síta. Ẹ jẹ́ ká bọ́ síta lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n àti àwọn ìyá àgbàlagbà àti bàbá àgbàlagbà. Gbogbo yẹn bọ́ síta. Ìyà yìí ti pọ̀ jù. Ìyà yìí ti pọ̀ jù. You can go to hospital here at any time you want, at how many times in a week tó bá fẹ́ lọ, you are entitled to go. Wàá lọ hospital. Ṣé hospital wà ní ọ̀dọ̀ yín? Ṣé ìgbà wo ló ti wò fún báyìí, ìgbà wo ló ṣe àyẹ̀wò last? Nígbà tó lówó láti lọ ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí. No light, no water, no good road. You are pay owó school. Gbogbo àwọn tẹ́lẹ̀ ń wo school ọ̀fẹ́ ni wọ́n lọ. School ọ̀fẹ́ ni gbogbo wọn lọ. Ìgbà tí àwọn dẹ̀ lọ sí school ọ̀fẹ́, there is a lot of resources tí wọ́n ti discover nígbà yẹn. Ẹ mọ̀ ya after tí wọ́n wá ń discover a lot. No free school again. Even government school, you will pay a lot of money there. For anything you want to do, you have to pay money. And then they can continue pẹ̀lú wọn. I think it's high time now for you people to wake up. Ojú wa ò gbà, ara wa ò gbà. Ẹ̀yin ènìyàn wa gbogbo níbikíbi tẹ́ ti ń gbọ́ wa, tẹ́ ti ń wò wá. Ẹ jọ̀ọ́, ẹ bá wa share ètò yìí, ẹ̀bẹ̀ tí mo fẹ́ bẹ̀ yín nìyẹn. And if you are watching me for the first time, don't forget to click the subscribe button. Ẹ tẹ̀lé wa. Ká máa mú bá ṣe mú wá fún yín ní kọ̀ọ̀kan èjèèjì. Ẹ turn notification bell yín kẹ́ lè máa receive alert wa tá bá ti wà online. Ijó tó bá kánira máa ń di kúkú jó, ẹ rí bí mo ṣe ń sọ̀rọ̀ tìkanra. Inú mi tìkan ni mo wà tí mo bọ́ síta pé I have to go and do this video. Ìyà ò jẹ wá níbi táwa mẹ́. But àwa sọ pé ìyà ò jẹ wá sí ká wá dákẹ́. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló wà nílùú òyìnbó tí wọ́n dá sí nǹkan tá à ń ṣe torí pé àwọn ń gbáyé gbádùn. Ẹ jẹ́ ká rántí àwọn èèyàn wa tó wà nílé náà. Kò sí bẹ́ẹ̀ yẹn ṣe pẹ́ lájò ilé làbọ̀sími oko. Àdúrà tá ń gbà nìyẹn. Kí gbogbo ẹni tó lọ sájò kó má kú sájò, kó kéré oko wálé. Kì í ṣe pé ká wà ńbẹ̀ ká wá sọ ìlú onílùú dèlú wa. Kí ìlú onílùú máa develop, kí ìlú tiwa máa bàjẹ́. Ibo la fẹ́ dé sí nígbà tá a bá bẹ̀dẹ̀ jẹ́. Àwa dákẹ́ á jẹ́ káwọn bàbá wọ̀nyí 2027 wọ́n sáré fún sí. They are in fact á wo ẹni nínú yín tó máa jáde síta. Ẹnikẹ́ni tó bá wà nínú policies tó message me, you are asking me for money, you better be careful. Kí tó ṣépè fún ẹ, kí tó gbé ìkọrípọ̀ gbá ẹ ṣépè tó ń tẹ̀lé àwọn politicians. À ń pè fún Yorùbá nation pé ká dá dúró, ẹ support wa. You are messaging me or you are calling me to send you money. Ẹ má yẹ kí sọ pé àrà lápá yín o. Ẹ be careful. Enough for this. Ẹ lọ wo àwọn ìlú kéréje káàkiri. Gbogbo nǹkan tẹ́ bá rí ńbẹ̀ àwọn èèyàn ló dáwó ṣe. Ẹ máa gbọ́ old student. Àwọn old student ló ń dáwó tún nǹkan tó yẹ kí ìjọba, responsibility ìjọba àwọn èèyàn ló ń gbé ṣe. Kò sí ààbò, kò sí ìkọ̀kan. Àwọn army tó ní kó máa tẹ̀lé, tó yẹ kó máa ṣọ́ àwọn ará ìlú, àwọn ọlọ́pàá tó yẹ kó máa ṣalábò fara ìlú, òun làwọn kó ń ṣọ́ra wọn kiri. Ìwọ wá rìn lásán kán mọ́ máa ẹ̀ẹ́dẹ̀ ló sẹ́ǹsì. Ṣé wọ́n ní láti sọ gba àwọn eléyìí fún yín ni? Báwo náà ṣe fẹ́ sọ fún yín? Ẹ gbọ́ nǹkan tárábìnrin yẹn sọ náà. Ṣé kìí ṣe òótọ́ ọ̀rọ̀ lárábìnrin yẹn sọ? Ẹ jẹ́ ká bá arábìnrin promote fídíò yìí. Ẹ bá promote ẹ̀ to the last extent. Enough. This suffering is too much.
mo ti sọ tí ọ̀rọ̀ Nàìjíríà ò bá níyanjú nínú ọdún yìí kò lè níyanjú mọ́ táyà fi parẹ́ tí ọ̀rọ̀ Nàìjíríà ò bá ti níyanjú ní ọdún tàwa yìí kò lè níyanjú mọ́ ó wù ní ká jọran pẹ́ lẹ́nu ìfà òfun òjẹ́ àní rí jù báyìí lọ èmi ọmọ yín ọ̀rẹ́ olólùfẹ́ náà ni Àkàlàmàgbò TV ẹ ṣeun kò ní bàjẹ́ o.